Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Alhamdulillah. Ẹn tèmi ṣàlàfíà lè wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni, èmi dókítà ọkọ àti ìyàwó. Mo máa ń sọ̀rọ̀ herbs, mo máa ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó àti agbára wọn àti ìlera wọn àti nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ibùsùn ọkọ àti ìyàwó. So ẹ má misplace ẹ, ẹ má misquote ẹ. Èmi kọ́ ọkùnrin, mò ń kọ́ obìnrin, mo dẹ̀ ń kọ́ Kristẹni, mò ń kọ́ Mùsùlùmí. Like when you see me, I'm okay, full of knowledge. Ni welcome here. Please subscribe. Please subscribe. Kede tẹ bell yẹn in case timba drop, Emma quickly grab your copy. Yes. Like kí là ń ṣe gangan lórí àléfà ẹ̀, ó ní pé àwọn nǹkan míì tẹ̀yìn bàbá àti ìyá tẹ̀ ká àwọn ọmọ tí wọ́n wá marry tó wá dàbí ẹni pé àdáìnò. Fẹ́ àdáìnò yẹn mọ́ because àdáìnò yẹn ó ń pa marriage institution. Ẹ̀yin kò wá ní value kan tá à ń ṣe lálẹ́fà ẹ̀. Ẹ̀yin hypocrite tẹ̀ kí n wo program tán. Ẹ wà bẹ́ẹ̀lú like ó yẹ kẹ́ ẹ mọ̀ sanwó program yìí ni. But no problem. Èmi súnà ni mò ń ṣe. Ṣóyé yín? Ẹ̀yin kan ibi tẹ́ ẹ ti ń kọ́ ọmọ ẹ béèrè guidance lọ́wọ́ Ọlọ́run. Mọ́ ṣe yìí, arímọ́ ọmọ bàlágà, ọmọ sì mú ọkàn rẹ̀ àti brain ẹ̀, ó dẹ̀ fi pa nǹkan ọmọkùnrin ẹ̀. Ó dẹ̀ wá di ijọ́ ìgbéyàwó, nǹkan ọmọkùnrin ẹ̀ ò dìde mọ́. Nǹkan ọmọkùnrin ẹ̀ kò gbéra. Ó ní kí ló dé, ó lóun ti pa tipẹ́tipẹ́, òun ò bóbìnrin sùn. Torí pé kí ni, òun dàgbà sí bàbá àti ìyá. Mọ́ ṣe yìí, ẹ̀rù bíbà. Ó ti jẹ́ kí òun pa, ó ti jẹ́ kó ń di òkóbó. Ìwọ àti bàbá tó wá ń gbọ́ mi lénìí, ìjẹ́ ìwọ bìnchì kí bó ṣe bímọ, àbẹ́ ẹ fẹ́ bímọ, àbẹ́ ẹ ti wà nínú oyún, ìyàwó ẹ ti wà nínú oyún. Ó ti bìnchì ké, ṣé o ti ready láti bìnchì ké pé ọmọ rẹ obìnrin tó bí àbí lakiriboto ni? Àbí ọmọ rẹ bó ṣe ń guide ẹ̀, àbí òkóbó ni? Ìwọ bàbá ọmọ rẹ ti wà ní 17, 18, 19. Ǹjẹ́ obìnrin lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe ń ṣe sí? Àbí ìwọ bàbá wà láwọn tó kó bẹ̀rù bọ̀ wọ́n lọ́kàn tó jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n sì mú nǹkan ọmọkùnrin wọn, wọ́n sì pa pẹ̀lú ọkàn. Ọmọ rẹ dàgbà mọ́ ẹ lára, o ò rí movement kankan lára rẹ̀, bóyá nǹkan ọmọkùnrin ẹ̀ náà ó ṣe dákẹ́ bẹ́ẹ̀ yá. O ní kó lọ discover tó wà discover. Ṣé kò ní kó bá? Like ẹ bèrè lọ́wọ́ guidance, ẹ bèrè lọ́wọ́ Ọlọ́run fún guidance. Ẹ bèrè lọ́wọ́ Ọlọ́run, ẹ má joyè ìyá àti bàbá tẹ́tẹ́rẹ́tẹ́. Tẹ́ bá ti bára yín ní position ìyá àti bàbá, ìwọ̀n ìsinmi ó ti ń dọjọ́ kú fún àwọn tó bá ṣe dáadáa. Ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó ní lakiriboto obìnrin. Ọ̀nà méjì ni lakiriboto obìnrin pín sí o. Akiriboto obìnrin ọ̀nà méjì ló pín sí. Òkè yìí, ọmú àti ìsàlẹ̀, obo. Ọkùnrin náà ó máa ń di òkóbó. Ọkùnrin ní early life ó lè experience òkóbó, ní tó bá dàgbà ó lè di òkóbó. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti lakiriboto. Lakiriboto obìnrin ò wọ́pọ̀ o. Tá bá kó 1,000 women, kí ni 1,000? 10,000 women, a lè mọ́ pàdé lakiriboto obìnrin méjì. Kò wọ́pọ̀. Àwọn tó wá jẹ́ lakiriboto, ìwádìí jẹ́ kó yé wa pé ó lè jẹ́ generational cause. Ó lè jẹ́ wípé obìnrin yẹn wà nínú oyún, wọ́n fi padán ìyẹn. But àwọn olóyìnbó jẹ́ ká mọ̀ pé deficiency tó lead sí tí ara ò complete. Ara ò complete obìnrin tí ò complete nígbà tó ń develop nínú oyún, nígbà tó wà nínú oyún as infant. Ìgbà yẹn ni wàhálà yẹn ti ṣẹlẹ̀ sí. Kò kí wọ́n á ṣe pé ó máa ṣakiriboto lásán o. Possibility wà pé ó lè má ní ẹyin womb. Possibility wà pé kidney ẹ̀gán lè má pé. Possibility wà pé ovaries ẹ̀ lè má sí ńbẹ̀. Kò kí ń ṣe pé ó kàn máa jẹ́ pé kò ní lójú awẹ́ obo. Ibi lakiriboto yẹn ó ní obo, ojú abẹ́ tí ọkùnrin ti nǹkan bọ̀
tó wọ́n ṣeré ìfẹ́ ọkọ àtìyàwó tó wá di pé wọ́n ṣe bẹ̀ tó wọ́n á di ọmọ ni o òun ni òní. Ìwádìí olóyìnbó jẹ́ ká mọ̀ pé kò kí ń ṣe pé ó máa jẹ́ lákìrìbòtò lásán, ṣùgbọ́n ìkankan míì máa ṣẹlẹ̀ sí ó lè máa ṣe nǹkan oṣù. Àwọn lákìrìbòtò wọn èépé lóbìnrin ni. But tí ẹ bá ti wá lọ sí hospital tó bá ti lọ diagnose, wọ́n á check bóyá ó wà okay, maybe èyí tó miss ó sì lè wà manageable for her to be a woman. Lákìrìbòtò abẹ́ nìyẹn. So bẹ́ẹ̀mi àti yín ṣe ń sọ̀rọ̀ yìí, ṣé àwa lè sọ wípé a rí apps tó lè jẹ́ kí ojú abẹ́ sí, àfi tó bá jẹ́ pé wọ́n fẹ́ padán láàrin yẹn. But the most appropriate treatment náà ni pé wọ́n á gbé ọmọ yẹn lọ sí hospital, wọ́n á lọ labẹ́ ibẹ̀ yẹn ó máa sábà níbi pé dimple. Lákìrìbòtò obìnrin ibi ojú abẹ́ gangan ó máa ní dimple. So yẹ yín wọ́n á wá lọ wò báwo ló ṣe rẹ́ mọ́ bẹ̀ tó, báwo ló ṣe rẹ́ bẹ̀ sí, báwo ló ṣe rẹ́ sí, báwo ló ṣe flat sí. Ṣé bó ṣe dí yẹn ó dí wọnú ni, ó dí wọ gbogbo ilé ọmọ rẹ̀ bí ó dí, wọ́n á mọ̀. Èyí tó bá yẹ kó wọ́n fún ní artificial, wọ́n á fún ní artificial. Mo believe pé ti understand kó ń jẹ́ lákìrìbòtò obìnrin, wọ́n lè help wọn pẹ̀lú surgery. But wọn ò wọ́pọ̀. Ó ní bí àwọn olóyìnbó ṣe ń pè é, wọ́n pè ní VG, that is the short form. Ẹ̀yin náà mọ̀ the short form agenesis. Then àti ní lákìrìbòtò òkè, ọyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọyàn kan wà tó jẹ́ pé wọ́n kàn round ni, wọn ò ní orí ọyàn, wọn ò ní ihò. Ẹ mọ̀ pé inú apart from pé ọyàn a ní orí ọyàn ṣọ́nṣọ́ yẹn náà báyìí, a dẹ̀ tí wọ́n á níhò, àwọn ò ní. Gbogbo ẹ̀ kàn kìrìbòtò pátápátá ni. Irú àwọn obìnrin báyìí wọn ò ní lè fún ọmọ lọ́yàn. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé underdevelopment ni, láti inú oyún ìyá wọn ni ló ti ṣẹlẹ̀. So but alhamdulillah technology lóríṣiríṣi tó bá di pé wọ́n dàgbà, wọ́n di ẹni tó ń lóyún, wọ́n á lọ ṣe opening fún wọn so that wọ́n lè máa fún ọmọ lọ́yàn. Then alhamdulillah again fún technology wọ́n lè ṣe cosmetic surgery fún wọn tó máa fún wọn ní artificial orí ọyàn tó yẹ yín. Wọ́n á dẹ̀ tún wọ́n wà àwọn surgery àwọn tó mọ̀, àwọn tó ṣe àwọn doctor kìíní gangan, wọ́n á fún ní opening tó jẹ́ pé ó lè fún ọmọ lọ́yàn nígbà tí ó bá bímọ. Ó normal, and tó bá dẹ̀ ti fún ọmọ lọ́yàn tán á tún close back. Ìyẹn lákìrìbòtò kan nìyẹn. Like when tẹ́ bá wá marry, tẹ́ bá find ìyàwó yín nínú condition yẹn, like it's not something you shout. It's not something you shout. Kí ni àwọn olóyìnbó náà wọ́n ti ní orúkọ tí wọ́n pè kíní, wọ́n pè ní athelia. Àwọn olóyìnbó náà ṣe mọ̀ pé gbogbo ẹ̀ ti pẹ́ wọ́n lórúkọ fún, wọ́n sì níwòsàn fún. So between me and you nísìnyí ṣóyé yín, àwọn kankan wà tó jẹ́ pé táwa náà bá jókòó tá a bá rí, a rí pé apps kò lè ṣe kíní ju pé ẹ ní láti lọ ṣe minor surgery láti help ara yín lọ. Ṣóyé yín, ọkùnrin bá ti ṣìyàn, ṣóyé yín, ó ti ṣìyàn for life nìyẹn. Tó bá ti ṣe mistake, like ó mọrú ọkùnrin tí wọ́n jẹ́, wàá dẹ̀ wá irú obìnrin bí yẹn. Ìwọ ni ó like kíní tàwí ní ṣókí, ó like ìbálòpọ̀. Okay, wọ́n wá ọmọ yìí, ọmọ alálùbáríkà ni, ọmọ dáadáa ni o. Ó sì find out pé ọmọ yìí ilé tó ti jáde kò ní like irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Like who is deceiving you? Who? Are you the one deceiving yourself? Àbí ta ló ń deceive? Ìwọ ni ó mọ̀ pé ó like kíní dáadáa. Ó dẹ̀ ti fi hàn ẹ́ pé ọmọ yìí o, òun kan ti show ẹ pé ó ti máa fi show ẹ ni. Like you know yourself, wàá ń fẹ́yàn tó ń fẹ́ tó like, kìí ṣe pé wàá máa yes seriously. Àwọn mi wọ́n pè mí ìyàwó mi kò like kíní yìí, kò like ẹ̀ dáadáa, ẹ lọ fẹ́yàwó mi, àwọn ò fẹ́ fẹ́yàwó mi nítorí pé kíní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkó. Like what is the next solution? Ọlọ́run náà fún yín ní easy pé ẹ lè fẹ́yàwó mi tẹ́ bá rí pé tilé kò ní much action. So lórí ti tèmi òun ni pé ọ̀rọ̀ lákìrìbòtò àti òkóbó, ẹ̀yin tèmi
like I wanted to differentiate ẹ má bínú a wá sọ̀rọ̀ òkóbó ó lè ṣẹlẹ̀ sọ́mọkùnrin ní kékeré òun náà là ń sọ yìí kí ọkùnrin torí pé ẹ̀rù bíbá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bí wọ́n ṣe teach ẹ̀ kó sì mú ọkàn rẹ̀ kó fi pa nǹkan ọmọkùnrin ẹ̀ then again ìmúkùmù ìṣekúṣe àwọn ọkùnrin mi àwọn ọmọ kékeré mi wọ́n ti fi pa nǹkan ọmọkùnrin wọn then tíyàn bá ti wá ń dàgbà tó ń lead sí erectile dysfunction òkóbó òní the highest of it yes alhamdulilayi wọ́n lè treat ẹ̀ òkóbó kékeré wọ́n treat ẹ̀ òkóbó àgbà wọ́n treat ẹ̀ òkóbó pé ọkàn mọ́ ara rẹ̀ ṣe wọ́n treat ẹ̀ nínú àdúà nínú tiwantiwa nínú gbogbo àwọn dókítà àgbáyé ìwọ just ask wọ́n á dẹ̀ fún ẹ so like gbogbo ẹ̀ sìn kò kí ń ṣe pé nǹkan tó jẹ́ pé wàá wá sọ wípé o fẹ́ para rẹ lórí rárá mọ́ para rẹ kò nídìí kó para rẹ ẹ̀yin obìnrin ayé ẹ mọ́ joyè ìyàwó social media ẹ fi ọkọ lọ́kàn balẹ̀. This is on point by 2 using my words for others. Bye for now.